ẹgbọ́n nǹkan tí kábíyèsí Olúwo tún sọ ẹgbọ́n nǹkan tí wọ́n sọ ẹ wo fídíò yìí. wọ́n tí kéwọ́n bá ń bínú lọ́pọ̀ kò sókè a máa sọ kéwọ́n kò sí ká máa sọ kéwọ́n ẹ má jẹ́ kí a máa kó jìnnìjìnnì bó yé pé kí a máa sọ kéwọ́n báwọn bá lè sọ English gbogbo ẹ tó wà lórí íńtánẹ́ẹ̀tì kí ni ẹ fi máa tọ̀ náà ẹ fi èdè elédè ọ̀gbọ́n ẹni ẹgbẹ́ bá ti gbọ́ kéwọ́n nìkan ló dára nítorí tí àwọn mùsùlùmí fi ń sin Ọlọ́run ẹ̀sìn láti kírun ní tí a fi mú wá òun ní kéwù ẹjẹ́ bí mú English wá ní technology báwo bá sọ English ò lè sọ physics kò sí ẹsẹ̀ lédè Yorùbá chemistry ò sí ẹsẹ̀ lédè Yorùbá ò lè di pilot lédè Yorùbá ò lè di engineer lédè Yorùbá àbí tẹ́ ẹ bá tó gbé ìdíje lókù gbogbo kò sí nǹkan kan tẹ́yìn fi ń sórí eré ní ayé ìlú ìsìn láti lọ ìlú èbú gan passport rẹ kò pé lédè Yorùbá passport ló o lè pé ìwé ìrìnnà bàbá bá dé ọ̀dọ̀ èbó ní airport tó bá ní ìwé ìrìnnà ni lọ́kọ̀ máa wọ̀ báyìí èèyàn lè dákọ̀ kíngì níṣẹ́jú yín ṣùgbọ́n bẹ́ẹ̀ bá sọ pé sultan emir ó ti dáràn kí ni ìtumọ̀ sultan kí ni ìtumọ̀ emir tẹ́ bá bí a bá dárúkọ Olódùmarè inú yín dùn bí a bá ní God inú yín dùn bàbá yẹn bá ti ní Allah inú yín bàjẹ́ inú yín ọmọ bàjẹ́ náà ni ọ. mi agree pẹ̀lú nǹkan tí bàbá sọ kábíyèsí mi agree pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ. bàbá ṣe rí èdè wa èdè Yorùbá ò kì í sì di yẹpẹrẹ ilé tẹ́ ẹ̀ ń sọ wípé wọ́n lè fi èdè Yorùbá ṣe gbá wọ́n lè fi èdè Yorùbá ṣàwẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ o. kí ó tó di pé ọ̀làjú àwọn òyìnbó dé àwa náà ti lajú láwùjọ wa mo máa ń sọ àwa náà lajú láwùjọ wa kò sí àwùjọ táwọn náà ò ní ọ̀làjú tiwọn kọ́ ọ̀làjú tí òyìnbó tó dé ti bí gbogbo ala máa ń gbọ́ ìtàn Ògún pé ó rọkọ́ ó rọ àdá àbí ṣé kìí ṣe technology náà nìyẹn láàrin àwa Yorùbá so tẹ́ bá wọn sọ wípé èdè Yorùbá wọn lè fi kọ physics wọn lè fi ṣe kíní kan torí wípé a ṣe tán láti develop nǹkan tó jẹ́ tiwa ni mo jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá mi àwọn kan ọ̀gá mi kan tó ń ṣe science in Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ wọn gan mo dúpẹ́ lọ́wọ́ àròjinlẹ̀ ìwé yìí ẹnìkan ló tú sí Yorùbá kẹ́ni mọ̀ wípé Yorùbá ti kúrò lójú tẹ̀ fi ń wò èdè Yorùbá ti kúrò lójú tẹ̀ fi ń wò àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì China mo ní àwọn èèyàn tó kúrò ní China dáadáa èdè wọn ni wọ́n fi ń kọ́ àwọn ọmọ ní púpọ̀ nǹkan tí wọ́n ń kọ́ wọn China ṣe wá develop China ṣe develop àwọn fúnra wọn ni wọ́n ṣiṣẹ́ lórí èdè wọn kò sí kan tó burú táwọn náà bá ṣiṣẹ́ lórí èdè wa ní Germany tẹ́ bá travel lọ Germany àwọn iṣẹ́ kan àti tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ ẹ gbọ́dọ̀ lọ kọ́ èdè wọn kẹ́ lọ school ẹ̀ wọ́n ṣe sọ wípé dandan náà wọ́n fẹ́ máa sọ English orí wọn pé débi pé wọ́n wò pé àwọn náà ó yẹ káwọn náà lè develop nǹkan tí wọn Ọlọ́run dẹ̀ fún wọn ṣe ṣé Germany ò develop ṣé Germany ṣé wọn develop despite the fact pé wọ́n adopt language wọn ṣé wọn develop àwọn náà lè ronú dé level yẹn Russia ṣé English ni official language Russia mo tiẹ̀ máa ń wo Putin tó máa ń wà ní UN or any of the international organizations wọ́n sì máa ń gba interpreter fún ni wọ́n sì máa ń gba interpreter fún ni èdè ẹ̀ ló máa sọ wọ́n sì máa ń gba interpreter tó máa interpret fáwọn èèyàn ni wọ́n sì sọ wípé torí pé kò sọ English kan ni wọ́n máa lè jáde ẹ dá mi lóhùn ṣé Russia ò develop technologically despite pé èdè wọn ni wọ́n adopt àwọn náà lè ronú dé level yẹn àwọn Arab tẹ̀ ń sọ yìí èdè wọn wọ́n ṣiṣẹ́ lé lórí fúnra wọn ni a sọ wípé tẹ́ bá lọ sí àwọn Arab yẹn èdè wọn ni wọ́n ń sọ ṣé bí Trump lọ sí ibẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta kò sọ pé tó pé wọn máa sọ English kó ní òní bá wọn ṣe ẹ dá mi lóhùn ní South Africa tẹ́ bá wo parliament wọn gbà mí ẹ máa yọ tí wọ́n máa rán èdè wọn pọnrọpọn nígbà mi tí president wọn máa sọ lórí national TV wọn ìgbà mi wọn máa ń sọ èdè wọn mi sọ pé kò dáa o ó dáa o for smooth communication ṣùgbọ́n nǹkan tí mi ń sọ ni pé kò wá yẹ ká yẹpẹrẹ èdè tiwa dé level yìí bí bàbá ṣe yẹpẹrẹ èdè wa yìí so a ní àwọn country France ńkọ́ tẹ́bí gbogbo àwọn Nigerian sálọ France ṣé English wọ́n sọ ní France no be French ṣé France ò develop ni so kí ló dé tí inferiority complex ń bá wa jà ní Africa báyìí gan-an táàtì ẹ̀ kí ronú láti ẹ̀ ti develop nǹkan tó jẹ́ tiwa gbogbo nǹkan wa la kan abandoned ní northern part of this country Nigeria
níbi tí ẹni tó score 300 tí wọ́n ti fún ní admission ní Nàìjíríà tàbí ẹni tó score 2 something tí wọ́n fún ní admission ní law ní Nàìjíríà tí wọ́n fún ní admission ní medicine ní north wọ́n fún wọn north ní ilé yìí wọ́n sọ English tó wà nílẹ̀ Yorùbá àbí English mélòó ni Fúlàní ń sọ English mélòó làwùsá ń sọ but ipò tí wọ́n wà ní Nàìjíríà lẹ́nu ó ju ti àwọn ẹ̀fíkò tó ní south west lọ so nítorí pé wọ́n jẹ́ ká mọ̀ wípé nǹkan àwọn ò lè yẹpẹrẹ tàbí káwọn dẹ́yẹ sí so àbí kí lẹ́yìn bàbá rí sí ọ̀rọ̀ tí Kábíyèsí Olúwo sọ yìí ṣé bẹ́ẹ̀ wá tẹ̀ ní èdè Yorùbá tiẹ̀ wá jẹ́ nǹkan lẹ́lẹ̀ tó yẹ kí bàbá yẹpẹrẹ bèlè ẹ fi lóyún alábẹ́ comment section. This is Sadio Made. Bye for now.